A wà ní agbègbè Olúrò ní ìlú Péjú zone 6 níbi tí a ti gbọ́ pé àwọn amòòkùnṣìkà tẹ́nìkan ò lè tí ì fìdí ẹ̀ múlẹ̀ fáwọn èèyàn kan pàtó tí wọ́n ti ń wó ilé tí àwọn èèyàn ń kọ́. Yàtọ̀ sí pé wọ́n ń wólé, wọ́n ti sọ iná sí àwọn ilé kan, wọ́n ti fọ́ àwọn wíńdò ilé kan lóríṣiríṣi. Báyìí a wà pẹ̀lú àwọn ìgbìmọ̀ májèlọ́bàjẹ́ àti alága community tí a wà yìí, àjọ wà kákọ́ ni, tí wọ́n ń tọ́ka gbogbo àwọn ilé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti wó fún wa. Odidi ilé ni o. Orúkọ tèmi ni Ọmọọba Oyèkúnlé Túndé Ọlátúnjí. Mo rí i pé àwọn èèyàn pè láti inú àdúgbò yìí pé wọ́n ti wó ilé. Orúkọ mi ni Alhaj Nurudeen Adédìméjì Fágbòhùn. Èmi ni wọ́n fi ṣe alága ìlú Péjú zone 6 níbí báyìí. Ó tó bí ọdún 3 ńsìn. Ilé jíjó ni wọ́n fi bẹ̀rẹ̀. Wọ́n jólé 3. Lẹ́yìn náà ni wọ́n tún bẹ̀rẹ̀ sí wólé. Kò síbi tá a ti dé tán. Ààfin láti bẹ̀rẹ̀. Àìmọye ìgbà láti ààfin Ìkirè, ààfin bàbá wa Akirè àtàwọn òjòyè wọn gbogbo àti wọn kódà àwọn gan ti àwọn òjòyè gan wá síbí láti wá wò. Police station ó ti tó bí DPO 3 tá a ti wá síbí láti Òṣogbo. SIB l'Óṣogbo àwọn náà ti wá several times. Láti local government àwọn náà ti wá síbí several times. Láti ìgbà náà a ti ṣe wàhálà. Kí ló ń ṣẹlẹ̀ gan ní pàtó? A gbọ́ pé àwọn kan ní wọ́n ń wẹ̀ síbẹ̀, àwọn kan ní wọ́n ń wẹ̀ síbo, àwọn kan ní àwọn yahoo boys ló ń wẹ̀ sínú ilé tó ń wó. Bọ̀tí ààrẹ nìkan kan bóyá àwọn kan ló wá wo lóru ni tó dẹ sẹ́yìn pé a ti ṣọ ìgbà tó yá àwa gan aṣọ dé òru. Nítorí ilé tí wọ́n ti wó ìbàyìí sí ó ti lọ bí 27 houses. Ilé 27 náà ti wó ní agbègbè yìí. Àwa gan aṣọ dé òru. Ó ní gbàgbà táwa community tá fi point accuse finger síra wa pé tá ń suspect ara wa, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà orí irọ́ ló já sí. Àárí kankan. Àwọn ọdẹ ìlú gan wọ́n ti dé bí báyìí. Kò sẹ́ni tí ò tí ì gbọ́ sí tán. A ti lọ s'Àgídìgbò. Kò síbi tá a ti tẹ̀ tán lórí ọ̀rọ̀ aṣoògùn aṣẹbọ àṣe gbogbo ẹ̀. Àrí ìdí kankan. Ṣé kì í ṣe pé ìjà ọmọ ńlẹ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò yìí? Gbogbo àwọn onílẹ̀ pátá, gbogbo àwọn tó nílẹ̀ àti gbogbo àwọn tó wọ́n ti jọ ní rift rí, gbogbo wọn láti kó dé position. Ṣé kì í dẹ̀ ṣe mímọ́ lo àwọn èròjà ìkọ́lé tí ò pójú owó? Ó bá yẹ pé wọ́n ń lo èròjà ìkọ́lé tí ò pójú owó ni kò lè máa affect ti gbogbo ilé tá a ti ń sọ láti ẹ̀kan. Wọ́n ra blocks, wọ́n yọ blocks. Kò rárá. Mi ò gbà. Ọmọ mi rántí ọmọbìnrin kan, Ọbádá ló ti ń tajà. Ọjọ́ tó débi ìsàlẹ̀ ń bẹ̀ ni ilé tiẹ̀ wà. Ó wá ń sọ fọ́kọ ẹ̀, ó ní tóun bá ti kú o, ẹ̀yìn bẹ̀yẹn ni kí wọ́n sìn òun sí. Ọkọ wa sọ pé kí ló ṣe ẹ́? Látàrí pé wọ́n wólé rẹ̀. Nítorí pé wọ́n lé ẹ̀. Eré làrúkọ. Ṣé nígbà tí ọmọ ẹbí yẹn tó fò sókè báyìí tó narí mọ́ blọọkù gbà báyìí tí ó bá narí mọ́ lẹ́ẹ̀kejì yóò kú lóòótọ́ ni. So oríṣiríṣi ìyá kan tí wọ́n wólé ẹ̀ ń bẹ̀ yẹn díẹ̀ ló kí ẹ papòdà sí. Ilé 27 náà ti wó. Ilé 27 ní agbègbè Olúrò báyìí. Ṣé ó ti wá dáwọ́ dúró? A lè sọ pé ó dáwọ́ dúró torí irú eléyìí sì kò tí ì pé oṣù kan tó wù. Tá tó wó báyìí. Kò tí ì pé oṣù kan akàndínlé dé bàtà rí pé lè ti wó. Ẹni tó kọ́kọ́ rí ọjọ́ 15 lójú ẹ̀ tó là. Kí lẹ wá fẹ́ báyìí? Ẹ̀yin gbogbo ìlú gbogbo Nàìjíríà ọmọ ẹ gbà wá o. Àwọn tílé wọn sì ti wó ẹ̀yin náà wò owó tí wọ́n ń ná débi tí kinní ìdè dúró. Ẹ dákun ẹ gbà wá nílùú Péjú zone 6 ní Olúrò ẹ dákun ẹ bá wa kí ọba dìde kíjòyè dìde kíjọba dìde. Number 1 ẹ dákun ẹ bá wa ran àwọn èèyàn wa lọ́wọ́ torí Ọlọ́run ràn yín náà lọ́wọ́. Number 2 security àdúgbò yìí a ti gba gbogbo ìyànjú tá a lè gbà lórí ẹ̀ kí wọ́n ràn wá lọ́wọ́. Kọ́lọ́pàá náà kódà tí ìṣọ́jà tó bá lè ràn wá lọ́wọ́ kí wọ́n ràn wá lọ́wọ́ lórí ẹ̀. Ìjọba àbílẹ̀, gbogbo ìjọba ìpínlẹ̀ pátápátá gbogbo èèyàn là ń bẹ̀ là ń rawọ́ sí ọmọ Nàìjíríà kan jọ kan gbà wá. Ṣé láti ìgbà táwọn agbófinró ti ń ṣiṣẹ́ lórí àdúgbò yìí ṣé wọn ò tí ì mú àwọn kan tó jẹ́ bí afurasí nípa tó ní í ṣe pẹ̀lú ilé wíwó yìí ni? Àwọn kan tá a kọ́kọ́ fura sí initially ńgbà tí wọ́n fi ń jólé kódà ìkànnù wọn gan papòdà sí tọlọ́pàá
ẹnìkejì ẹ̀ láti bí ọdún kẹta ó ṣe èdè ni kódà kò ń gùn tí ì gbádùn. títí ìgbésẹ̀ tó yẹ àti tó tọ́ so láti fi ojú àwọn amòòkùnṣìkà yìí láti fi hàn. ẹ gbà wá nílùú Péjú Zone 6 o, ẹ dákun torí Ọlọ́run, gbogbo Nàìjíríà abẹ̀yìn o, ẹ gbà wá o, ẹ ṣàánú wa o, ẹ má jẹ́ wọ́n lé wa lọ ní community wa. wọ́n ń wọlé ni o. wọ́n ń wó lọ́sàn-án bí wọ́n ṣe wọlé òun, wọ́n ń wó lọ́sàn-án, ọ̀sán gangan náà wọlé, ọ̀sán gangan ni ọ̀sán gangan. bí aago kan sí. ẹlẹ́nìkan tí ọkọ̀ọ̀kọ́ rí lè kílẹ̀ lọ́sẹ̀lẹ̀. ọjọ́ kẹẹ̀ẹ́dógún lójú ẹ̀ tó ríran, ọjọ́ kẹẹ̀ẹ́dógún. ẹni bí ẹni tí ń to kóbọ̀ torí pé wọ́n ti wọlé. ó lọ roko, ó lọ roko, ó ń padà bọ̀, ó lọ sílé, ilé wà ní ìdúró, ó wá gbàgbé nǹkan kan sóko pé kóun sáré lọ mú. nígbà tó débẹ̀ lórí pé ìgbà tóun lọ ibà yóò rí báyìí, ló bá sáré, ló bá pe ògbára pé ẹ má bọ̀ o. ọjọ́ kẹẹ̀ẹ́dógún ojú ẹ̀ tó rí yàrá ẹ̀, ọjọ́ kẹẹ̀ẹ́dógún ló tó ríran.